Kọlọmọ kilọ fún ọmọ rẹ̀ o. Gomina Adeleke fẹ́ gbé ìgbésẹ̀ tó lágbára lórí àwọn ọmọ onílẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Adeleke ti kìlọ̀ fún àwọn ajagunbalẹ̀ láti kí ọwọ́ wọn bọ aṣọ tàbí kí wọ́n fi mú kàtà òfin. Ìgbà tó ń sọ̀rọ̀ lórí onírúurú ìwé ẹ̀sùn tí ìjọba ti gbà nípa àwọn ajagunbalẹ̀ yìí ni gómìnà ṣàlàyé nípasẹ̀ akọ̀wé ìròyìn rẹ̀ Malam Ọláwálé Rasheed pé òun kò ní fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti dá wàhálà sílẹ̀. Gómìnà Adeleke sọ pé inú òun kò dùn pẹ̀lú bí àwọn ajagunbalẹ̀ tí wọ́n ń pe ara wọn ní ọmọ onílẹ̀ ṣe lọ káàkiri àwọn ibi tí àwọn aráàlú ti ń kọ́lé nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ìjọba ti gbọ́ pé àlùbami ni wọ́n lu àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ àti àwọn agbaṣẹ́ṣe tí kò bá ṣetán láti fún wọn ní owó tipátipá. Bí wọ́n ṣe ń gba àwọn irinṣẹ́ tí àwọn èèyàn náà ń lò ni wọ́n ń gbé àwọn òṣìṣẹ́ pamọ́ lọ́nà àìtọ́, eléyìí tí ìjọba ní òun kò ní fàyè rẹ̀ sílẹ̀ mọ́. Adeleke fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun ti pàṣẹ fún àwọn agbófinró láti bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri láti fi páńpẹ́ òfin mú ẹnikẹ́ni tó bá ń yọ aráàlú lẹ́nu lórúkọ ọmọ onílẹ̀. Ó ní káàkiri àwọn ìlú bíi Òṣogbo, Ifẹ̀, Iléṣà, Ìkìrun, Ìwó làwọn aráàlú ti fi ìwé ẹ̀sùn ránṣẹ́ sí ìjọba láti gbà wọ́n lọ́wọ́ wàhálà àwọn jàǹdùkú yìí. Gómìnà tẹ̀síwájú pé wàhálà àwọn ajagunbalẹ̀ gbọ́dọ̀ dópin ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí ẹni tí ọwọ́ bá tẹ̀ yóò kábàámọ̀. Ó sì ké sí gbogbo àwọn tí àwọn ọmọ onílẹ̀ yìí bá tún yọ lẹ́nu láì tètè fi tó àwọn agbófinró létí. Medinat Adesoye ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.